àṣírí tuntun ó ti tú nípa ọ̀dọ́mọkùnrin ẹni ọdún 28 28 years ìyún Adédàmọ́lá Abdulquadri Ògúnbọ̀dé tó dàwátì èyí tí wọ́n fi ẹ̀sùn ẹ̀ kan ọkùnrin wòlíì ní olùṣọ́ àgùntàn ìjọ Celestial kan Celestial Church of Christ Ìlérí Olúwa Parish tó wà lágbègbè Òkòkò Maiko lọ́nà Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó. Ìyún wòlíì Wípètòjì Babáníyè ìpè òun ló pa ọkùnrin náà. Àṣírí tuntun mà ti tú, bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. Bí ẹ kò bá gbàgbé, lórí ẹ̀rọ ayélujára ni ìròyìn náà ti tàn kiri lọ́sẹ̀ tó kọjá nígbà tí wọ́n ní Adédàmọ́lá Ògúnbọ̀dé ó déédé dàwátì, ṣùgbọ́n nígbà tó ń ṣe ìwádìí ní ọ̀rẹ́bìnrin ẹ̀ ni wọ́n ló tú àṣírí pé ṣọ́ọ̀ṣì wòlíì Wípètòjì Babáníyè ni ọkùnrin náà lọ gbẹ̀yìn tí wọ́n fi rí mọ́. Nígbà tí wọ́n sì ní àwọn ọlọ́pàá yóò bẹ̀rẹ̀ ìwádìí tó ṣe ìwádìí tán wo fóònù Adédàmọ́lá Abdulquadri Ògúnbọ̀dé, ìnáná rí àṣírí pé owó tó tó bíi mílíọ̀nù kan àti àbọ̀ náírà 1.5 million naira ìní Adédàmọ́lá Ògúnbọ̀dé ni ló fi ṣọwọ́ sínú àkáǹtì wòlíì Wípètòjì Babáníyè. Kódà wọn ló tún fi owó ránṣẹ́ sínú àkáǹtì ọmọ wòlíì náà, ṣùgbọ́n tí wọ́n ní wòlíì ní owó ọpẹ́ ìní Adédàmọ́lá ló fi ránṣẹ́ sí òun. ṣá o, níṣe lọ̀rọ̀ yìí mà di ariwo ńlá tí wọ́n ní wọ́n ti padà rí òkú Adédàmọ́lá Ògúnbọ̀dé nínú ṣọ́ọ̀ṣì wòlíì Wípètòjì àti pé ó ti gé ẹran rẹ̀ ó sì ti fi ṣe ètùtù. ṣá o, nítorí pé ìròyìn ti ń jà rìnrìn lásìkò tó ń fèsì sí ìbéèrè àwọn oníròyìn, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Benjamin Hundeyin ó ní irọ́ pátápátá ni wọ́n ń gbé kiri o, wípé wọ́n rí òkú Adédàmọ́lá nínú ṣọ́ọ̀ṣì wòlíì Wípètòjì àti pé wọ́n ti gé ẹran rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ni, àti wípé àwọn èèyàn ló kàn gbé nǹkan tí ò ṣojú wọn kiri. Benjamin Hundeyin ní lóòótọ́ ni Adédàmọ́lá Ògúnbọ̀dé ti dàwátì, ó ní àwọn ń wá báyìí, bẹ́ẹ̀ làwọn ti gbé wòlíì Wípètòjì, ṣùgbọ́n àwọn ò tí ì rí Adédàmọ́lá, kò sì sí ẹ̀yà rẹ̀ tàbí òkú ẹ̀ táwọn rí ní ṣọ́ọ̀ṣì wòlíì Wípètòjì rárá àti rárá. ó wáá gba àwọn èèyàn nímọ̀ràn wípé kọ́yé máa gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri, àti pé ẹnikẹ́ni tó bá mọ̀ bó ṣe lè rí Adédàmọ́lá kó kàn sí tẹ̀sán ọlọ́pàá ìyẹn police station tó bá súnmọ́ wọn. ṣá o, ìjọ Celestial náà kò káwọ́ gbéra lórí ọ̀rọ̀ yìí. Nínú àtẹ̀jáde tí olórí ìjọ náà wòlíì Emmanuel Mobi náà ṣọ́fà tó fi síta nípasẹ̀ agbẹnusọ ìjọ Celestial ìyẹn Ajínrere Káyọ̀dé Àjàlá ni ló ti jẹ́ kó di mọ̀ wípé kí gbogbo àwọn ọmọ ìjọ Celestial kán ní sùúrù o, kí ẹnikẹ́ni kó sì má ṣe tan ìròyìn ẹlẹ́jẹ̀ kiri. ó láwọn ti ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá láti ṣèwádìí ọ̀rọ̀ náà, tó sì nìkan fún àwọn agbófinró láàyè láti parí ìwádìí wọn láti fojú àwọn oníṣẹ́ ibi hàn.